ọ̀rọ̀ Jésù kejì. ọ̀rọ̀ kẹta. ọ̀rọ̀ kẹrin. Oke-Arin ti Jésù nínú lórí igi àgbélébùú. ọ̀rọ̀ ìkẹfà. Kristi lórí ọ̀rọ̀ kẹjẹ sí Kristi. ká má ṣe wò wípé ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ yìí ti pọ̀ jù, ṣé Ọlọ́run wá lè dáríjì mí bí? Ó wá nítorí àwa ẹlẹ́ṣẹ̀. Jésù wá nítorí olódodo. Ó wá nítorí ẹ̀ṣẹ̀ wa. Ó kú fún wa kí àwa bá lè jẹ́ olódodo. Ó kú fún wa kí a bá lè jogún ìjọba Ọlọ́run. Praise the Lord. Kí ìjọ kí ó jókòó. Ọ̀rọ̀ Jésù kejì lórí igi àgbélébùú. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, agbára ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run alágbára, agbẹ́yìnga yìí lógo. A dúpẹ́ fún ọjọ́ òní. Ọlọ́run agbẹ́yìnga, ẹ wá gba gbogbo ògo. Olúwa, ǹjẹ́ à ń lọ sínú ọ̀rọ̀ yìí kejì. Ẹ̀mí mímọ́ wá tún wọ̀n sí okùn àyà wa. Olúwa, má jẹ́ ká jẹ́ olùgbọ́ lásán. Ràn wá lọ́wọ́ ká lè jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Ní ìkẹyìn, ohun mi ò mọ̀ rí kó má ṣe fọ̀ sí wa. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́ Olúwa, ẹ gbọ́ aláṣẹ ọ̀run, torí tí a sọ̀rọ̀ tí a bẹ̀bẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ọ̀rọ̀ Jésù kejì lórí igi àgbélébùú, òun ni a rí nínú ìwé Luke orí 3:20 ẹsẹ̀ 3:40. Luke 23:42. Ó sì wí pé, Jésù Olúwa, rántí mi nígbà tí ìwọ bá dé ìjọba rẹ. Praise the Lord. Praise the living Jesus. Ibi báyìí sọ fún wa nípa olè nígbà tí wọ́n mú Jésù tí wọ́n kàn mọ́ àgbélébùú. Wọ́n kan Jésù mọ́ àgbélébùú. Olè wà ní apá ọ̀tún àti òmíràn ní apá òsì. Ṣùgbọ́n ilé tó wà ní apá òsì yẹn, ó ń sọ fún Jésù wípé, ṣebí olùgbàlà la pè ọ́, ṣebí ìwọ ni Kristi, ó ò dẹ̀ gbára ìlà kó gba àwa náà là. Ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí Jésù. Ṣùgbọ́n ilé tó wà ní apá ọ̀tún, ó sọ fún Jésù, ó ní, mo gbà ọ́ gbọ́ wípé olùgbàlà ni ọ́. Tó bá dé ọ̀dọ̀ bàbá rẹ, jọ̀ọ́ rántí mi. Jésù dẹ̀ sọ fún, ó ní, lóòótọ́ ni mo sọ fún ọ. Ó ní, lónìí ni wọ́n ó bá mi pàdé ní paradísè. Èyí sọ fún wa wípé kò sí bí a ṣe lè jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó, kò sí bí ẹ̀ṣẹ̀ yẹn ṣe lè pọ̀ tó, kò sí bí ẹ̀ṣẹ̀ yẹn ti lè pọ̀ tó, ta ṣe lè wọnú ẹ̀ṣẹ̀ yẹn tó. Nígbà tí a bá tọrọ ìdáríjì lọ́wọ́ Jésù, ó ṣetán láti dáríjì wá. Ká má ṣe wò wípé ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ yìí ti pọ̀ jù, ṣé Ọlọ́run wá lè dáríjì mí bí? Ó wá nítorí àwa ẹlẹ́ṣẹ̀. Jésù wá nítorí olódodo. Ó wá nítorí ẹ̀ṣẹ̀ wa. Ó kú fún wa kí àwa bá lè jẹ́ olódodo. Ó kú fún wa kí a bá lè jogún ìjọba Ọlọ́run. Praise the Lord. Lóòótọ́ ni olè apá òsì ló ń kẹ́gàn rẹ̀, ṣùgbọ́n ti apá ọ̀tún ó ní ìgbàgbọ́ nínú rẹ̀. Kò wo ipò tí Jésù wà ní ìgbà yẹn. Ó ní ìgbàgbọ́ nínú Jésù. Nítorí ẹ̀ ló sọ fún pé, bàbá tẹ́ bá dé ìjọba yín, ẹ jọ̀ọ́ ẹ rántí mi. Tí Jésù dẹ̀ sọ fún pé òun á rántí ẹ̀. Mo wá pín ọ̀rọ̀ tí Jésù yìí sọ yìí, mo pín sí ọ̀nà mẹ́ta. Èyí tí Jésù tó sọ pé lóòótọ́ mo sọ fún ọ. Jésù ń jẹ́ kó mọ̀ wípé òun nìkan ló lè dárí ẹ̀ṣẹ̀ jì. Jésù nìkan ló lè dárí ẹ̀ṣẹ̀ wa jì wá o. Òdodo wa, mímọ̀ ṣe wa, owó wa, ọlá wa, èmi ni mo dáa jù. Kò lè lè rí ìdáríjì gbà o ní gbogbo nǹkan wọ̀nyí. Níbi kan ṣoṣo tí a ti lè rí ìdáríjì gbà, òun náà ni ní ọ̀dọ̀ Jésù. Nítorí ẹni Jésù ṣe ń tẹnumọ́ níbẹ̀ tó sọ fún pé lóòótọ́ ni mo sọ fún ọ. Jésù jẹ́ kó mọ̀ wípé òun nìkan ni òun lè dáríjì. Ìkejì tó sọ fún pé lónìí, eléyìí túmọ̀ sí wípé nígbà tí a bá sọ fún Jésù
lónìí níbi tí a wà, níbi tí a jókòó sí, níbi tí a dúró sí, níbi tí a sì ń gbọ́rọ̀ Ọlọ́run yẹn pé lónìí Olúwa mo fi ayé mi fún ọ, ká mọ̀ wípé ní ọjọ́ yẹn gangan ni Jésù máa gbà wá là. Praise the Lord, praise the living Jesus. Nígbà tá a bá ti pinnu nínú ọkàn wa, tí a bá sọ fún Ọlọ́run pé Olúwa mo wo ayé mi, mo rí pé tí ìpè bá dún lẹ́ni mi ò yẹ láti lọ, mo ti ṣetán lẹ́ni láti yọ̀ǹda ayé mi fún ọ Jésù. Ní ọjọ́ yẹn gangan, nígbà tí a bá yọ̀ǹda yẹn, Jésù ṣetán láti gbà wá. Mo dẹ̀ gbàdúrà lẹ́ni fún ọ̀pọ̀ wa tá a ṣetán láti fún ayé wa fún Jésù. Jésù á gbà wá lórúkọ Jésù. Pẹ̀lú mi, ó sọ̀rọ̀ ẹni wàá wà pẹ̀lú mi. Kí ni pẹ̀lú mi yẹn? Ó jẹ́ wípé ìgbàlà ní ọ̀dọ̀ Jésù nìkan láti lè rí ìgbàlà. Praise the Lord, praise the living Jesus. Àwa tá a gba Jésù gbọ́, ẹ jẹ́ ká dì mú ṣinṣin. Ẹ má ṣe jẹ́ kí ohunkóhun kó gba ìgbàlà kúrò ní ọwọ́ wa. Nínú Jésù nìkan láti lè rí ìgbàlà. Ó ní pé èmi nìkan ní ọ̀nà, èmi ní òtítọ́, èmi ní ìyè. Ó ní kò sí ẹnikẹ́ni tó máa lọ sọ́dọ̀ bàbá bí kò ṣe láti ọ̀dọ̀ mi. Ẹni tí kò bá ní Jésù kò lọ síbi kankan o. Àwọn kan àtẹ̀sọ́ ní bàbá mi babaláwo ni, tó bá ṣe dáadáa ó máa rí Jésù. Sáà dáadáa tá à ń ṣe, gbogbo nǹkan tá à ń ṣe kò fún wa ní assurance pé a máa rí Jésù, àfi tí a bá gbà á gbọ́. Jésù nìkan ní ọ̀nà, òun nìkan ní ọ̀nà tá a lè gbà lọ sí paradíṣe. Mo dẹ̀ gbàdúrà fún wa lónìí lórúkọ Jésù, àgbà Jésù náà. Paradíṣe, kí ni paradíṣe? Paradíṣe ni ibi ayọ̀, ibi àlàáfíà, ibi tó jẹ́ pé nígbà tí a bá kú, tí a bá bọ́ àgọ́ ara wa yìí sílẹ̀ láyé, ibi tí a máa ti lọ pàdé Jésù, tí a máa ṣe àjọyọ̀, tínú wa máa dùn, tí ayọ̀ wa máa kún. Mo gbàdúrà lórúkọ Jésù, gbogbo wa la máa wọ paradíṣe o, gbogbo wa la máa wọ paradíṣe ní orúkọ Jésù. Jésù ni ọ̀nà, òun ni òtítọ́, òun ni ìyè. Wọ́n dá mi lójú wípé olè apá ọ̀tún yìí kò ń ṣe pé ìjọ yẹn ló ẹ̀ṣẹ̀ gba Jésù, ó ti mọ Jésù, ṣùgbọ́n nítorí àwọn èèyàn tó ń bá rìn, òun ni ò ṣe lè gbà. Nítorí ẹ̀ ló ṣe gbà á gbọ́ ní orí níbi tó wà yẹn, tó jẹ́ pé ó gbà á gbọ́ in the last minute. Jesus is waiting for us. Kò sí bí ẹ̀ṣẹ̀ yẹn ṣe lè pọ̀ tó, ó ní kò sí, ó ní bí ẹ̀ṣẹ̀ yẹn tiẹ̀ kó pọ́n bí it should be read as anything. The Lord is ready to accept you. All you need to do is to surrender your life. This is another Lenten service. This is another Lenten period. It is ending today. Báwo lo ṣe ìlò ayé rẹ? Lẹ́yìn èní, báwo lo tún ṣe fẹ́ ìlò ayé rẹ? Gbogbo nǹkan tó ti kọ̀ sílẹ̀ pé kíní mi ò ṣe mọ́, mi ò ṣe kíní mọ́, mi ò ṣe lé mọ́, mi ò ṣe yẹn mọ́. Please don't let us go back into it. Ẹ má ṣe jẹ́ ká padà sínú rẹ̀. Ìbínú ni, asọ̀ ni, ìrunú ni, kò sí ni, a máa tẹra mọ́lẹ̀ lẹ́sẹ̀, a máa ṣe nǹkan tó máa bíra wa nínú. Ṣùgbọ́n ẹjọ́ Bíbélì gan sọ ní bínú má ṣe ṣẹ̀, ó ní má ṣe jẹ́ kí òòrùn kí ó wọ̀ bá ìbínú rẹ. Whatever your brother, anybody has done to you, please let us take this time to reflect on it. Ẹ jẹ́ ká rántí ikú Jésù lórí igi àgbélébùú. Mo dẹ̀ gbàdúrà wípé ikú rẹ̀ kò ní já sásán lórí wa ní orúkọ Jésù. In conclusion, let us use this opportunity, this fasting opportunity, to reflect on our life. Am I living right? If the trumpet sound today, will I be rapturable? Tí ìpè bá dún lónìí, ǹjẹ́ mo máa lọ pẹ̀lú ìpè lórúkọ Jésù? Ní orúkọ Jésù mo gbàdúrà lẹ́ẹ̀kan sí, gbogbo wa a máa bá ìpè lọ ní orúkọ Jésù. Nígbà tí ìpè bá dún, kò sí kankan nínú wa tó máa wà ní ayé lórúkọ Jésù. Gbogbo wa la máa bá Jésù jọba ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, ní orúkọ Jésù, Ọlọ́run agbẹ́ngà yín lógo, a dúpẹ́ fún ọ̀rọ̀ ìyè tí a ti gbọ́. Ní orúkọ Jésù, ẹ̀mí mímọ́ wá ṣe iṣẹ́ àṣeparí nínú ayé wa. Olúwa, gbogbo ohun tí a lè dì mú ní òkun àyà wa tí ò ní jẹ́ ká lè sọ pé Jésù mo fẹ́ bá ọ lọ, Olúwa dáríjì wá. Ẹ̀mí mímọ́ ṣàwòtán ayé wa, ìyanu kó ṣẹlẹ̀. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́ Olúwa. Ẹ gbọ́ aláṣẹ ọ̀run, torí tí a tọrọ tí a ìbẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àwọn ẹ̀bẹ̀ àdúrà tó wà ní ibi ìbàyí, ẹ jọ̀ọ́ èèyàn kan máa bá wa gbàdúrà. Ẹni tó kọ ẹ̀bẹ̀ àdúrà yìí, ó ní pé kí Ọlọ́run fún òun ní agbára láti lè borí gbogbo àdánwò tí ní gbogbo ọ̀nà, kí Ọlọ́run kí ó fún òun ní
agbára láti lè borí ìdánwò ní gbogbo ọ̀nà. Ìkejì, ó ní kí Ọlọ́run kó fún un ní ojú rere, póun fẹ́ ojú rere, kí Ọlọ́run kó fún un ní ojú rere. Ìkẹta, ó ní kí Ọlọ́run fún un ní agbára láti lè ṣe àṣeyege. Ó ní pé kí Ọlọ́run kó gba òun, kó gba ayé òun fẹ́ gbé ìgbé ayé rere, kí Ọlọ́run fún òun ní ẹ̀mí gígùn. Ẹ jọ̀ọ́ kíyàn kan bá wa gbàdúrà. Ní orúkọ Jésù, Ọlọ́run ayérayé a gbé ọ̀gá o lórí ayé ìránṣẹ́ rẹ tí ó kọ ẹ̀bẹ̀ àdúrà yìí wá. Ó gbàgbọ́ wípé ìwọ nìkan ló lè dáhùn lóhùn. Ó ń béèrè fún ìṣẹ́gun lórí gbogbo ìdánwò. Ó ń béèrè fún ìgbéga. Ó ń béèrè fún àánú rẹ. Ó ti kọ sí ọ. A gbàgbọ́ nínú ọ̀rẹ́ pé ju bí ó ti lè béèrè lọ ni wọ́n lè ṣe é fún. Gbogbo ohun tí ó ti kọ sílẹ̀ àti èyí tí ò rí kọ, ìwọ ọba tí ń gbọ́ tí sì ń fi ẹ̀rí dáhùn, ó yá bá wa dá a lóhùn Olúwa. Gbogbo ohun tí ó ti béèrè níwájú rẹ lónìí tí ṣe ìsìn Good Friday 2026, kí a tó rí oṣù kẹfà ọdún yìí, jẹ́ kó di ẹ̀rí fún Olúwa. Níwájú rẹ jẹ́ kí orin ọpẹ́ kó gbẹnu rẹ̀ kan. Jésù Olúwa wa. Ẹ̀bẹ̀ àdúrà kejì, asking God for forgiveness and for mercy and protection and provision. Secondly, is asking God Almighty to break every foundational curse from his mother that is battling him. He said God Almighty should protect him or her from evil, from bandits and kidnappers and rapists. Therefore, that God should protect every one of us from, every one of us should protect our going out and our coming in. That God should receive blessing, that he wants God to bless him, that he wants to receive blessings from people and from God. That God Almighty should bless Nigeria and should stop every suffering in Nigeria. That whatsoever she lays her hands on will prosper in the name of Jesus. And that God should surprise her miraculously. Let somebody pray in Jesus' name. Father, in Jesus' name, in the mighty name of Jesus, Lord, your daughter has come asking for guidance and for protection and for provision. Also, he said you should break every foundational curse. He said you should shield her from every evil and from bandits, kidnapping and rapists. Lord, I pray that all that she has asked today, because she believed in you, oh Lord, answer her speedily in the name of Jesus. Daddy, she asked for favor from men and from God. He said you should surprise her miraculously. Daddy, I pray that more than she has asked, Lord, you will give it to her in the name of Jesus. Lord, because she believed in you, that was why she wrote this. Daddy, I pray, oh Lord, that you meet her expectation in the name of Jesus. That you surprise her in the name of Jesus. Thank you, Lord, for we have prayed in Jesus' name. Àdúrà ìbẹ̀kẹta. Ó ní gbogbo ohun tí òun bá dáwọ́lé kí ó yọrí sí rere, kí Ọlọ́run kó dá gbogbo àwọn ọmọ òun sí, kí gbogbo wọn kí wọ́n túbọ̀ gbogbo ohun tí wọ́n dáwọ́lé kó yọrí sí rere, kí Ọlọ́run kí ó jẹ́ kí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, kí ó má fi èyí ṣe àṣemọ́, kí aláàánú ní gúúsù, ní àríwá, ní ìlà oòrùn, kí àti ìwọ̀ oòrùn kó wá òun rí àti òun àti àwọn ọmọ òun, kí Ọlọ́run kí ó dárí gbogbo ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Ní orúkọ Jésù. Ó ní kí Ọlọ́run kó bùkún fún Nàìjíríà ní orúkọ Jésù. Ìpànìyàn lọ́tún lósì wípé kí Ọlọ́run kó dáwọ́ rẹ̀ dúró, àti gbogbo ajínigbé lọ́tún lósì kí Ọlọ́run dáwọ́ rẹ̀ dúró. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí èèyàn kan gbàdúrà. Ọlọ́run á gbé ọ̀gá lórí ìránṣẹ́ rẹ̀. Bàbá gba ọpẹ́ wa. Olúwa, ju bí wọ́n ti béèrè lọ, Olúwa yọ̀ǹda fún wọn. Àánú, ìrànlọ́wọ́, ààbò rẹ tó péye lórí wọn, lórí ọmọ, lórí ọkọ ọmọ, lórí aya ọmọ. Olúwa, dàálù wọn. Bàbá, dàálù wọn. Wọ́n rántí láti gbàdúrà, láti kọ ẹ̀bẹ̀ àdúrà lórí orílẹ̀-èdè wa. Ẹ̀mẹ́ mímọ́ jẹ́ ó jẹ́ ìtẹ́wọ́gbà. Ògo ni fún orúkọ rẹ o. Jésù Olúwa wa. Ní orúkọ Jésù, Ọlọ́run á mú gbogbo ẹ̀bẹ̀ àdúrà yìí sọ̀rọ̀ wá lẹ́ẹ̀kan sí. Olúwa, a gbé wọn sókè
nítorí pé a mọ̀ wípé ìwọ ni alpha àti omega. Gbogbo ẹ̀bẹ̀ àdúrà yìí Olúwa a bẹ̀ ọ́ ní orúkọ Jésù, testimony kó jáde ní orúkọ Jésù, testimony Olúwa kó jẹ́rìí sí agbára orúkọ rẹ. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́ Olúwa, ẹ gbọ́ aláṣẹ ọ̀run, torí tí a tọrọ tí a ìbẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa.